bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ ijó oníyẹ̀rọ ijó oníyẹ̀rọ ó gbà yìí lẹ́sẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ. bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ ijó oníyẹ̀rọ ijó oníyẹ̀rọ ó gbà yìí lẹ́sẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ. ọdún èyí bá ọ láyé o ọdún èyí bá ọ láyé àìníṣe mí ìmọ̀ o àìníṣe mí ìmọ̀ o níbàámọ̀ jẹ́ ti yẹ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ. bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ ijó oníyẹ̀rọ ijó oníyẹ̀rọ ó gbà yìí lẹ́sẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ kó mú jọyẹjọ. ẹni bá mo rúkọ tí wọ́n pa bíamọ kọ́ mọ́ ṣàlàyé sọ fún mi torí abíamọ tó dàbíamọ lọ ni mo fẹ́ ké sí lọ́wọ́. yèyé olóríire mo ní oníyẹ̀rọ onímọ̀ ìyá bíamọ. ìyá mi Abọ́sẹ̀dé aya bàbá mi Dáramọ́lá Adúmáadán aya rere lọ́lẹ́dẹ̀ ọkọ ẹwà rẹ̀ oníṣà láéláé. Sweet 16 ìyá mi tó ti di girama tó dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ oníbáwọn sánkú. aya bàbá mi Dáramọ́lá mọ̀ ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ẹni ọdún bàbá láyé ní sọdún. ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe kékeré tí ò sí lókè èèpẹ̀. ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún èsì tí kú ti mú lọ. mo láàfihàn wọn o mo láàfihàn wọn àfi ń gbórúkọ Elédùmarè ọba mi ga ni. mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun tó mọ̀rí ikó wá fìtílà tí ò lè yìn jẹ ọba tó dá ìyá mi Abọ́sẹ̀dé aya Dáramọ́lá sí. èmi ò bù ṣe gàdá èmi ò bù ṣe gèdè èmi ò sáré lọ sákúrẹ́ olóyè mẹ́kùn. ọmọ àlè ní fọwọ́ sí júwe lé bàbá rẹ̀ wọ́n lẹ́yìn òforí níwá bẹ́ẹ̀ ni ogun lè yín dé rárá. ó forí sọlẹ̀ sólóyè mẹ́kùn ní omi Àkúrẹ́ lòun bó ti dáyé gẹ́lẹ́. bí báńkì Àkúrẹ́ olóyè mẹ́kùn lọ́wọ́ mo ní físímọ́nì bọ́ bá gbóhùn mi ọmọ sanwó yeye tó bí ọlọ́mọ. mo ní bí báńkì Àkúrẹ́ olóyè mẹ́kùn lọ́wọ́ ayọ̀ ọkúnlé mo ní bọ́ bá gbóhùn mi kọ́ ọmọ sanwó yeye tó bí ọlọ́mọ. Àkúrẹ́ olóyè mẹ́kùn mo lákúrẹ́ náà ni mo ogúngún pèrí lọ́wọ́ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani. ọkùnrin Àkúrẹ́ tó kò bọ̀ ó fagada pẹ̀rin wálé obìnrin Àkúrẹ́ tó dòbọ̀ ó fòsì mélòó pẹ́ fún. òsìkì ìtàkúrẹ́ o mo lọ́sìkì ìtàkúrẹ́ kọ́ mọ́ láṣọ àlà nílé bàbá tó bí wọn lọ́mọ. mo ní nínú òkè Àkúrẹ́ lómi méjì wọ́n pèjèjì lálà àlà á ṣe bẹ́ẹ̀ kó domi. ọmọ ọlọ́jà méjì kan àná lórúkọ kan bí wọ́n bá ná torí dàgùn tán wọn aná mèsì ànáyè ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ ọlọ́fin aṣọ àlà funfun mo láṣọ àlà funfun tẹ̀yìn lọ́la Elédùmarè ọmọ aráyé òní tako sí. físímọ́nì ní kí n máa kí yín kú ọdún ayọ̀ ọkúnlé ní kí n máa kí ọkú ọdún Fèyísọlá ìyàwó rẹ̀ gangan kúnbẹ́pọ̀ rẹ̀ ní máa kí ọkú ọdún àyànfẹ́ Ọlọ́run oní girama ní máa kí yín kú ọdún ẹni ọlá ọmọ rẹ̀ gangan oní girama ní máa kí ọkú ọdún Olúfisáyọ̀ gangan oní máa kí ọkú ọdún Mòyìn Olúwa á ní kí máa kí ọkú ọdún níní ọlá ní máa kí ọkú ọdún olùrànmi níṣẹ́ yìí kan ẹni tó ní kí máa pẹ̀rí abiyamọ ayaba láàfin lukan lórí ìfísímọ́nì ẹ́sẹ̀rì ayaba lórí Olúwa Àfisáyọ̀ mi lónìí máa kí ọkú ọdún èyí mẹ́nugún Adúmáadán bí ìkóró òsín ọmọ tó dára tán pátá ẹni tọkùnrin kò lọ́nà tó gbogbo wọn ń sọ wípé bẹ́lẹ̀ yọ̀ dáyà ni a sì jálè gẹ́ni ṣebí torí Olúwa Àfisáyọ̀ ọkọ tó na gbogbo ọkọ pa ni gbogbo wọn fi gbórí wọlé tán pátápátá. aya físímọ́nì ń dára bẹ́ẹ̀ ní tẹ̀gàn ní ẹ̀. ayaba ọ̀hún ló ní kí n máa kí ọkú ọdún
ó láṣẹ yìí sàmọ́dún láṣẹ Èdùmàrè ó ní lọ́lá Elédùmarè lọ́lá Elédùmarè ó lẹ́ẹ̀mọ́ pẹ́ fòun lọ́lá Elédùmarè ọ̀ní bá wọn kánjú kú. ìyá mi Abọ́sẹ̀dé mo ní ọmọ gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ọdún èyí yẹ kọ́ mo lẹ́mí ọmọ nítorí àwíjàre kí tọ́tán lẹ́nu èmi kìyà mi Abọ́sẹ̀dé tán mo ṣe tán mo fẹ́ mọ́ relé bàbá tóbi ńlọ́mọ orúkọ mi ọmọ yípadà sàbí akẹ́wì náà ni mo ó kúkú jẹ́ èmi òkúkú máa tàtà débi mo lè kúkú mọ́ tata èmi òkúkú mẹ́kọ́ tà débi mo lè kúkú mọ́ tepo èmi òkúkú mẹ́jọ́rò débi mo lè kúkú mọ́ nsàdájọ́ mo láròyé nísànísà ìbáka ìgbé kíké nísànísà ẹ̀tẹ̀yẹ lọ́lá Elédùmarè ọ̀ní bá wọn sán kú mo lẹ́mí ọmọ fèyí ṣe lọ lọ́lá Elédùmarè á tún mọ́ ríra wa. bẹ̀rẹ̀ kó mú jóyẹn jó bẹ̀rẹ̀ kó mú jóyẹn jó ijó òníyẹ́ ijó òníyẹ́ ó gbà yìí lẹ́sẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ kó mú jóyẹn jó.